Only Jesus TV. Ṣé ẹ gbọ́ ṣé Wasila ti kú ni àbí ó ṣì wà láyé? Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Alhaja Mewolaka tí wọ́n sọ yìí, àwọn náà béèrè yẹn ni kò tí ì clear sí wọn, kò tí ì yé wọn. Kí ló ṣẹlẹ̀ gan-an? Ta ló ń jẹ́ Wasila? Wasila versus Olóòlù, eégún tó jáde ọ̀sẹ̀ kan ní Ìbàdàn ní ọ̀sẹ̀ kan tó kọjá lọ yìí. Gbogbo wa la gbọ́ ọ̀rọ̀ yẹn lórí mídíà, bó ṣe ṣẹlẹ̀, bí Wasila bó ṣe disguise tó ṣe bí ọkùnrin tó wá lọ fídíò eégún Olóòlù ní Ìbàdàn. Ohun tó ṣẹlẹ̀ sí tó bẹ̀rẹ̀ sí ní yọ ẹ̀jẹ̀ lábẹ́ tó fi di pé wọ́n ń ṣe ètùtù fún, wọ́n gbé ìgbín oríṣiríṣi, bóyá kò wò fún ìgbín ni, bóyá ó dẹ̀ ṣì wà láàyè ṣá, tí wọ́n gbé kọ lọ́rùn, tí wọ́n pa ẹran, tí wọ́n ń tú ẹ̀jẹ̀ lé lórí, tí wọ́n ń fa orí ẹ̀. Alhaja Mewolaka wọ́n ti wá tẹnu bọ̀rọ̀, wọ́n ti sọ̀rọ̀ àwọn àkóbá tí wá sí ẹ̀yin àfáà oníjàgídíjàgan, wá sí líle àkóbá tó kó bá Wasila tó fi di pé ó lọ kọlu Olóòlù. Gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ lẹ́nu Alhaja Mewolaka. Ní ìkànnì Only Jesus TV mú kí wa a kú ọ̀sẹ̀ tuntun, ọ̀sẹ̀ yá sàn wá. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká farabalẹ̀ wo fídíò yìí, ẹ fìdílé nǹkan tàbí kẹ́ wá nǹkan fìdílé, ẹ bá mi ṣí ẹ jẹ́ kó lọ viral. Ètò ayé wa ò ní dojú, ó yá lókè lọ́hùn. Ẹ káàárọ̀. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ gbọ́ mi dáadáa. Ọlọ́run ò ní jẹ́ ká sọnù ká tó sọnù. Àní ṣìṣe ò ní bá wa. Wọ́n ní ọmọ yìí gọ̀, ẹni kó ṣáà má kó, kí ló ń pọmọ? Àgọ̀ náà ni. Ẹ jẹ́ kí n sọ ọ̀rọ̀ kékeré kó lè yé yín ohun tí mo fẹ́ sọ nípa Wasila. Nígbà tí mò ń tọ́ àwọn ọmọ mi lọ́wọ́, measles náà fi máa ń wo eyín. Tí wọ́n bá ti fẹ́ bẹ̀rẹ̀ eyín báyìí, measles máa jáde sí wọn lára. Measles yẹn dẹ̀ máa ń pọ̀ gan. Tí má dẹ̀ ti rí symptoms measles yẹn, ó dé hospital. Wọ́n á fún wọn lábẹ́rẹ́, ẹ gbọ́ mi o. Ìgbà yẹn wọ́n sì máa ń UNICEF ò tí ì sọ̀rọ̀ nípa abẹ́rẹ́. Wọ́n á fún wọn lábẹ́rẹ́, wọ́n á fún wọn lóògùn, á dẹ̀ lọ, ara wọn á dẹ̀ balẹ̀. Èyí tó wà nínú á jáde síta. Táwọn ìyá àgbàlagbà yẹn bá ti wá rí pé measles ṣeré lára ọmọdé yìí, má gbé lọ hospital o, má jẹun fún lábẹ́rẹ́ o, lọ wá ògógóró, lọ wá efinrin, lọ wá ewúro, kó ṣe kiri kan màálù náà ni wọ́n mú ma. Lọ ṣe kíní kan báyìí, má jẹun fún lábẹ́rẹ́, ṣé ò gba abẹ́rẹ́ fún? Màá ní abẹ́rẹ́ rárá o. Bẹ́ẹ̀ kẹ̀rí, abẹ́rẹ́ làwọn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta ń gbà tán fi cure measles. Kí ni ìdí tí mo fi sọ wípé mi ì fún lábẹ́rẹ́? Mi ì fẹ́ kí ayé bá mi tojú bọ̀. Mi ì fẹ́ káyé sọ di nǹkan míì mọ́ mi lọ́wọ́. Màmá kan sọ ìtàn bóun ṣe ń pọn ọmọ nínú yàrá tí ọmọ jábọ́ lẹ́yìn ó lò ya gbé nǹkan òun ró aṣọ mọ́. Mo ní sáré ní ìhòòhò wọjà. Ó ní ṣèbọ́mọ òun ló ti bímọ àwọn ọmọ rẹ̀ ló wá ń bòun ṣeré, ìyàwó rẹ̀ òkú, kò sí ayé òkú mọ́, lórí àlàáfíà ló wà. Ó ní ká ní wípé àárín èrò ni tàbí kò ń sọ fún ẹ̀dá Ọlọ́run kan, ó ní ó ṣeé ṣe káyé tojú bọ̀ mọ́ òun lọ́wọ́, kíyàwó mọ́ kú mọ́ lọ́wọ́. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ Wasila rí. Ó gbàgbọ́ nínú òòṣà tí wọ́n ń bọ, àbí? Èmi náà ìgbàgbọ́ mi rọ̀ mọ́ Ọlọ́run. Ṣùgbọ́n ó dẹ̀ sọ fún àwọn èèyàn, tí ẹni kó wá sọ fún àwọn èèyàn wípé Ọlọ́run lèmi gbẹ́kẹ̀lé o. Ọlọ́run ni mò ń pè tí ń jẹ́ mi o. Ẹ má tẹ̀lé òòṣà o. Òòṣà ò lè gbà yín o. Bí wọ́n ṣe ń wàásù láti ọjọ́ tí aláyé ti dáyé nínú Kìrìsìtẹ́nì nìyẹn. Bí wọ́n ṣe ń rọ́ wàásì nínú Ìsìláàmù nìyẹn. Àmọ́ nítorí pé o fẹ́ ṣojú ọ̀ràn, nítorí wípé o fẹ́ fíràn, nítorí pé Ọlọ́run gan sọ wípé ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà nítorí pé ó fọgbọ́n ṣe, ó wá gbéra. Ó lọ bá àwọn tí wọ́n ń sin Ọlọ́run tí wọ́n nígbàgbọ́ nínú ẹ̀, tó jẹ́ wípé tó bá fẹ́ convince wọn wípé kò rí bẹ́ẹ̀, ẹnu ló fi sọ wípé wá darapọ̀ mẹ́sìn tèmi, ó ṣe yẹn. Èèwọ̀ wọn tán ní kán má ṣe, ó wá disguise bí ọkùnrin, ó wá gbé kámẹ́rà, ó lọ kámẹ́rà Olóòlù,
ó wá tún post ẹ̀ lórí social media. Ẹ wá gbọ́, kì í ṣe pé o wò lásán o dákẹ́, kì í ṣe pé o wò lásán o wá rò lọ́kàn rẹ̀ pé bọ̀ kò sí nǹkan tó ṣe mí, irọ́ làwọn pípò ń pa. O wá tún wá disgrace wọn o gbé sórí social media. Jẹ́ kí n sọ fún ẹ tó o bá ní làákàyè, kó wá jẹ́ irọ́ ni, kó jẹ́ wípé ẹni tó bá wo lóòlù gan kò sí ní tó máa ṣe. Níwọ̀n ìgbà tí o ti disgrace ẹ̀sìn wọn, àwọn ẹlẹ́sìn àwa ó kàn kún èjì, wọ́n á ṣe ẹ́ ní ṣùtà, wọ́n á ṣe ẹ́ ní jàǹbá. Àwọn ẹlẹ́sìn tó gbẹ́sìn wọn wọlẹ̀, àbí dignity wọn, iyì wọn tó fẹ́ gbé wọlẹ̀, wọn ò ní gbà, wọ́n á ṣe ẹ́ ní ṣùtà. Ọ̀rọ̀ dàbí ẹni tó lọlẹ̀ Haúsá tó lọ ṣépè fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Táwọn Haúsá àtàwọn ẹlẹ́sìn alákatakítí àrò pa àwọn gbèjà Ọlọ́run, àwọn gbèjà ànábì, tí wọ́n á sọ lóko pa, tí wọ́n á dáná sun. Bẹ́ẹ̀ ni kí ló dẹ̀ fà? Àwa àgbàyà, àwa tá à ń ṣẹ̀sìn, tá là ń ṣẹ̀sìn, àwa tó yẹ ká jẹ́ àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́, àwa la wà lọ́jà torí ọmọ tuntun gé féúféú nípa ọ̀rọ̀ játijàti, ọ̀rọ̀ àlùfàǹṣá wa. Wáàsí ń jẹ́ wáàsí, wọ́n ní kí tiwọn máa jẹ́ tiwọn, kí tiwa máa jẹ́ tiwa. Wọ́n tún sọ fún wa nínú ẹ̀sìn wa wípé ẹ má bú ẹ̀sìn wọn kí wọ́n má bàa bú tiyín. Irọ́ o, ọ̀fẹ́ lòun. Èló ni wọ́n ń ta dátà? Tẹ́ bá ti set ring light kàntankàntan, kẹ́ ẹ rọ́ wá sí, kẹ́ ẹ sọ bọ́lọ́run ṣe dùn sí tó, kẹ́ ẹ sọ àǹfààní tó wà nínú kátẹ̀ lọ́lọ́run. Irọ́ o, ẹ̀sìn ẹlẹ́sìn lẹ́ẹ̀mọ́ bú, rádaràda lẹ́ẹ̀máa sọ. Àwọn ọmọ kéékèèké tó jẹ́ wípé wọn ò tí ì róye ayé náà wá gbà yín gbọ́. Àwọn ọmọ tí ò tí ì nírìírí ayé, àwọn ọ̀dọ́ tí a mọ̀ wípé yíyọ̀ lọ́nà wọn ń yọ̀, àwọn ọ̀dọ́ tí a mọ̀ wípé ibi tán rí lé ayé mọ́ ni wọ́n wà mọ́, gbogbo nǹkan náà máa fẹ́ try. Àwọn náà wá ń jí sọ fi ọ̀rọ̀ játijàti tá à ń sọ. Ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ játijàti tẹ́ ń ṣì àwọn ọ̀dọ́ lọ́nà, ẹ wà lẹ́yìn ring light báyọ̀, ẹ kúrò léwu. Mo gbọ́ báyìí àwọn kan ní Wàsílà ti kú, àwọn kan ló sì wà láàyè. Ṣùgbọ́n ohun tó wá ṣe ni láàánú ni wípé ẹ̀sìn tó ń bú, ẹ̀sìn tó fẹ́ fi ṣẹ̀sìn, òun náà ló wá gbà last báyìí. Òun ló gbà last. Ẹ wo ìyá ẹ̀ tó ń fa orí ẹ̀, ẹ wo gbogbo ohun tó ń gbé kọ lọ́rùn. Instead tó fi ní máa darapọ̀, ó ní ká fi ọ̀rọ̀ tútù àti ohun tútù ká fi pèèyàn sínú ẹ̀sìn. Ọ̀rọ̀ líle báyìí ó ti fà sínú ẹ̀sìn mi. Ohun tó ní kò dáa ló padà wá sìn last. Tó bá jẹ́ lóòótọ́ ló ti kú báyìí, ó kú sínú ìbọ̀rìṣà. Tó bá sì wà láyé, wọ́n á fún ní condition wípé ó ní láti wá máa forí balẹ̀ tàbí láti wá máa gbẹ́bọ kan lọ́dọọdún kí n tó ń ṣe má bàa padà. Ṣótán. Tí ogun bá fẹ́ bẹ̀rẹ̀, tí ìdààmú bá fẹ́ bẹ̀rẹ̀, ibi ọ̀rọ̀ ni. Tó bá kúrò lọ́rọ̀ àdórin. Tí ogun bá fẹ́ bẹ̀rẹ̀, tí ìlú bá fẹ́ tú, ìkórìíra la kọ́kọ́ máa gbìn sí ọkàn àwọn ọ̀dọ́ àti ọkàn ara wa. Òun làwọn àgbàlagbà ń ṣe. Ẹ̀yin olórí ẹ̀sìn, ẹ̀yin mo mọ kéwú, mo mọ̀ tán, mo gbọ́n tán, mo mọ̀ tán. Ẹ̀ẹ́dẹ̀ fi làákàyè kún ọ̀rọ̀ ẹ̀, ẹ̀ẹ́dẹ̀ fi sùúrù kún ọ̀rọ̀ ẹ̀, ẹ̀ẹ́dẹ̀ ṣe sùúrù. Àgbà yín ti ń wà lọ́jọ́ orí ọmọ tuntun ń wọ́. Ọ̀rọ̀ aláìní làákàyè lẹ́ ń sọ. Tẹ́ máa lẹ́ ń dojú ìjà kọ ẹ̀sìn kankan. Bẹ́ẹ̀ bá fẹ́ rọ́ wàásù, ẹ rọ́ wàásù. Bẹ́ẹ̀ bá fẹ́ wàásù, ẹ wàásù. Ẹ jẹ́ kan ṣe tiwọn, káwa náà ṣe tiwa. Báwo náà ṣe ń sọ? Ẹ fi ọ̀rọ̀ tútù ẹ fi pe èèyàn sínú ẹ̀sìn. Ẹ má bú ẹ̀sìn wọn kán má bàa bú tiwa. Ẹ ti ń ti àwọn ọmọ ọlọ́mọ ṣiṣẹ́ o. Ẹ ti ń ti àwọn ọmọ ọlọ́mọ ṣiṣẹ́ o.
ó ní kí mo ní kí n wá jí kí n bá yín sọ̀rọ̀ láàárọ̀ yìí kẹ́ ẹ lọ sun oorun mẹ́ta tí ọmọ ẹ̀dá ń sùn kẹ́ yé wúwo òpònú ìwà àgbà ìyà mọ́. Mẹ́wọ̀ọ́láká lórúkọ tèmi, aya Àdìsá ni mí títí dọjọ́ alẹ́. Mùsùlùmí ni mí àmọ́ ẹ̀sìn àlàáfíà àti mùsùlùmí ni mo gbà ìgbà tó ní jàgídíjàgan. ẹ ṣeun ọ̀rọ̀ la gbọ́ látẹnu alájà Mẹ́wọ̀ọ́láká gbogbo àtàdìjọ wo fídíò yìí àtàwọn tá tún máa wò ó kí lẹ́yìn náà rí sí ohun tí alájà Mẹ́wọ̀ọ́láká sọ. Ṣé àwọn àáfàá alákatakítí ẹlẹ́sìn tí wọ́n ń ṣe wáàsí líle pàápàá jùlọ ní kó tó di pé eégún olóòlù jáde oríṣiríṣi wáàsí ló jáde, ṣé a lè sọ pé yẹn ló ṣàkóbá fún Wàsílà àbí Wàsílà náà gan fún ẹ̀ gangan òun gan ó ṣe tinú ẹ̀ àbí báwo? Kí lẹ́yìn rí sí ohun tí alájà Mẹ́wọ̀ọ́láká tí wọ́n sọ? Bákan náà wọ́n sọ wípé Wàsílà wọ́n ní ó ti padà di ẹlẹ́bọ, so nítorí náà ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò. Kí lẹ́yìn náà rí sí fídíò yìí? Àmọ́ ṣé mùsùlùmí ni tẹ́lẹ̀ àbí kì í ṣe mùsùlùmí? Ẹ̀yin tẹ́ bá mọ Wàsílà yín náà kọ́mẹ́ǹtì sí under comment section. Bákan náà share ẹ jọ̀ọ́ kí ẹ dẹ̀ bá wa like fídíò yìí. Ẹ̀yin tẹ́ dẹ̀ ti subscribe ẹ bá wa subscribe sí ìkànnì Only Jesus TV. Láìpẹ́ a ó tún padà wá ní àlàáfíà.